أقبل شهر رمضان، شهر الخيرات، شهر البركات. أقبل شهر رمضان، شهر العتق من النيران. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. إليني الدرس العاشر، إذن لك إليك látinú tírà shahru Ramadan adabun wa ahkam ti al-shaykh imam ibn Ali al-Athari waffaqahu Allahu ta'ala. A wà lórí àwọn al-adabu al-muta'alliqatu bis-sa'imi fi nafsihi, àwọn ẹ̀kọ́ eléyìí tí à ń bùkátà láti rí lára aláwẹ̀, àwọn ẹ̀kọ́ eléyìí tí ó ní àjọṣepọ̀ pẹ̀lú aláwẹ̀ gangan fúnra lára rẹ̀. Bí tí a wá dúró sí, òun náà ni pé eléyìí tó ń tọ́ òun náà ni ẹ̀kọ́ nípa pé ẹni tó jẹ́ aláwẹ̀ ó ń bùkátà láti jìnnà sí àwọn iṣẹ́ àbí àwọn ìṣesí kọ̀ọ̀kan. Tòun náà ni pé tí èèyàn bá ń bu àbí èèyàn fẹ́ bá jà, kí aláwẹ̀ kó sọ wípé inni sa'imun inni sa'im, èmi ń gbààwẹ̀, èmi ń gbààwẹ̀. Inni sa'imun inni sa'imun, mò ń gbààwẹ̀ o, mò ń gbààwẹ̀. A wà lórí ibi tí a fà ti mú àwọn ọ̀rọ̀ wá lórí wípé inni sa'imun yìí, ẹni tó jẹ́ aláwẹ̀ yóò sọ jákè ni, kò ní sọ jẹ́jẹ́. Yóò sọ ní ìsọtẹ́ pé ẹni tí ó ń bá ní áwọ̀ òun ò gbọ́, tó dà tí ó lè súnra kì, yóò lè kararó, yóò lè jáwọ́ ìwà eléyìí tí ó dá yìí, eléyìí tí ó ń ṣe ní inú àwẹ̀. فواني وقال الشيخ محمد بن صالح العثيمين، الشيخ العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى وصى في الشرح الممتع، إنه ترى الشرح الممتع على زاد المستقنع، وني الصحيح إليت للافية نينو ورطوة nípa àlámọ̀rí, nípa bí aláwẹ̀ bí ó ṣe sọ wípé òun gbààwẹ̀ yìí. Eléyìí tó lálàáfíà ni pé annahu yaquluha jahran, òun ni pé yóò sọ jákè ni fi sawmi nafilati wal fariidah, yálà àwẹ̀ náfìlà ló ń gbà ni àbí àwẹ̀ ọ̀ranyàn tí í ṣe àwẹ̀ Ramadan àbí an-nadhr àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. وذلك لأن فيه فائدتين، wọ́n ní pé sísọ jákè tí ó sọ jákè yìí ó jẹ́ bẹ́ẹ̀ nítorí pé àǹfààní méjì ó wà níbẹ̀. àǹfààní méjì ó wà níbi kí aláwẹ̀ kó sọ nǹkan yìí jákè. الفائدة الأولى، àǹfààní aláwọ̀kọ́ ni pé bayanu
أن المشتوم لم يترك مقابلة الشاتم إلا لكونه صائما. láti fi ṣe àlàyé wípé al-mashtum, ẹni tí wọ́n ń bú yìí, kò gbé dídá ẹni tó ń bú kò gbé jù sílẹ̀, dídá ẹni tó ń bú dídá lóhùn kò gbé jù sílẹ̀, àyàfi nítorí pé ó ń gbààwẹ̀ lọ́wọ́. So ààwẹ̀ tí ó ń gbà iná ló mú tí kò fi dáhùn. la li'ajzihi an al-muqabalati bil-mithl, kì í ṣe nítorí pé kò lágbára, kò lè dá lóhùn pẹ̀lú irun tí ó ń ṣe fún un, so kì í ṣe nítorí ẹ̀, so ṣùgbọ́n nítorí pé ààwẹ̀ tó ń gbà iná ni ò jẹ́ kí ó lè dáhùn. al-fa'idatu ath-thaniya, àǹfààní ẹlẹ́ẹ̀kejì òun ni pé tadhkiru hadha ar-rajuli bi anna as-sa'ima la yushatimu ahada, mímọ̀ rán arákùnrin yìí eléyìí tó ń búyàn lásìkò àwẹ̀ yìí, mímọ̀ rán létí wípé ẹni tó bá jẹ́ aláwẹ̀ kò kí ń bú ẹnì kankan, kò ní fẹ́ kó àtẹ̀yàn káwọn jọ máa búra wọn. wa rubbama yakunu hadha ash-shatimu sa'ima, ó sì lè jẹ́ pé ẹni tó ń búyàn yìí gan aláwẹ̀ lòun náà, ọ̀sán àwẹ̀ lòun náà wà, òun náà ń gbààwẹ̀ lọ́wọ́. kama law kana dhalika fi Ramadan, so gẹ́gẹ́ bí kí ó jẹ́ pé nǹkan yìí ó ṣẹlẹ̀ ní inú Ramadan. àrípẹ́lẹ́ tó súnmọ́ jù náà ni pé irú èèyàn báyìí òun náà wà lọ́sàn-án àwẹ̀, òun náà wà nínú àwẹ̀ yóò máa gbààwẹ̀ lọ́wọ́. wa kilahuma fil hadari sawa, tó jẹ́ pé àwọn méjèèjì ní wọn kì í ṣe onírìn àjò, wọ́n jọ wà ń lé ní onílé-jọ làwọn méjèèjì, pé àwẹ̀ jẹ́ ọ̀ranyàn lórí wọn. hatta yakuna qawluhu hadha mutadamminan li nahyihi ani shatmi wa tawbiqihi alayhi, òtí tó fi jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ tó bá sọ yìí, tó bá sọ pé inni sa'imun, yóò fi jẹ́ nahyu fún ẹni tó ń búyàn yìí, yóò jẹ́ kíkọ̀ fún ni fún nípa mímá búyàn. ẹ bá sọ fún pé mò ń gbààwẹ̀, òun náà gbọ́ yín bẹ́ẹ̀ kí á yálà ó ti mọ̀ tẹ́lẹ̀ ni àbí kò mọ̀ tẹ́lẹ̀, so yóò gbọ́ yín kí á àti pé aláwẹ̀ kò kí ń búyàn iná nìyẹn. pẹ́pẹ́ tó mọ̀ tẹ́lẹ̀ ni, so yóò mú rántí, yóò sì mú káwákò. tó bá jẹ́ pé tí ó mọ̀ náà ni yóò fi mọ̀ náà ni, tàbí kó ti wá béèrè pé àwọn gbààwẹ̀ wá túmọ̀ sí kíni, so èèyàn fi ṣàlàyé fún pé ẹni tó bá jẹ́ aláwẹ̀ kì í búyàn, ẹni tó bá jẹ́ aláwẹ̀ kì í búyàn. أني انتهى كلام الشيخ العثيمين، بترى الشيخ العثيمين رحمه الله تعالى تقاري إناني إلي لينا فواني. ومن آداب الصيام المستحبة، هنا ويكو àwẹ̀ eléyìí tí í ṣe ọ̀ranyàn tó jáwẹ̀ náfílà ni pé an yastahdira as-sa'imu qadra ni'matillahi alayhi bis-siyam haythu waffaqahu lahu wa yassarahu alayhi hatta atamma sawmahu wa akmala shahra. nínú àwọn ẹ̀kọ́ àwẹ̀ al-mustahabba eléyìí tí wọ́n tún fẹ́ kárí lára aláwẹ̀, nínú àwọn ẹ̀kọ́ eléyìí tó kí mustahab iná ni wọ́n fẹ́ kí a rí lára aláwẹ̀ ní tó bá ń gbààwẹ̀, wọ́n ní pé an yastahdira as-sa'imu qadra ni'matillahi alayhi bis-siyam, tó kí aláwẹ̀ kó máa rántí òdiwọ̀n ìkẹ́ Allahu subhanahu wa ta'ala tó ṣe fún, pẹ̀lú pé ó jẹ́ kó wà nínú àwọn tí wọ́n máa gbààwẹ̀. haythu waffaqahu lahu, pẹ̀lú kó fi ṣe kò ń gẹ́ gbígbààwẹ̀ yìí, wa yassarahu alayhi, ó yìí ṣe ní rọrùn fún, hatta atamma yawmahu, tí tó fi kọ̀m̀plìtì ọjọ́ rẹ̀, ẹni pé àwẹ̀ tó gbà lọ́jọ́ kan péré, so èyàn rántí ìdára Allah subhanahu wa ta'ala tí ó ṣe fún yàn,
tó jẹ́ kéèyàn ti rí gbà pé wa akmala shahra títẹ̀ tó wá jẹ́ kéèyàn rí oṣù kó jẹ́ kéèyàn kó jẹ́ kéèyàn tí ó jẹ́ kéèyàn rí gbà pé nígbà tí oṣù bá parí lápèjúwe tí Ramadan parí èèyàn dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala èèyàn ó mọ rírì oore náà èèyàn ó jẹ́ kó oore náà kó máa wà ní iwájú yẹn gbogbo gbà kíá èmi ni Allah subhanahu wa ta'ala dáná látó báyìí ó jẹ́ kí n gba àwẹ̀ ọjọ́ yìí tán èmi ni Allah jalla wa ala ló dáná látó báyìí ó jẹ́ kí n rí ìparí oṣù Ramadan afáàní fa inna kathiran minan nasi hurimu as-siyam torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn àwọn ò ráwẹ̀ gbà wọn rí àwẹ̀ gbà imma bi mawtihim qabla bulughi inú kọ́ pé a rí nínú àwọn tí wọ́n kú síwájú kí àwẹ̀ yìí kí kó tó jẹ́ ní tí ọjọ́ orí rẹ̀ ó tó ọjọ́ orí ẹni tí yóò máa gba àwẹ̀ ẹlòmíì kú síwájú kí ó tó bàlágà ẹlòmíì kú síwájú kó tó bàlágà so tàbí ká ní síwájú kí oṣù Ramadan ó tó wọlé lẹ́yìn ìgbà tí ó bàlágà tán lápèjúwe aw bi ajzihim anhu li maradihim àwọn míì sì ní wọn tiẹ̀ lágbára wọn ní agbára láti gba àwẹ̀ náà látara àárẹ̀ aw bi dalalihim wa i'radihim anil qiyami bih àwọn míì sì ní àwọn ti nù wọ́n gún rí kúrò níbi mímọ́ gba àwẹ̀ yìí láti pa àwọn mùsùlùmí wọ́n wà lọ bẹ́ẹ̀ tí wọ́n pọ̀ pé kí wọ́n ní gbààwẹ̀ tí wọ́n á nípa àwọn lè fi inú àwọn ṣeré. وليحمد الصائم ربه على نعمة الصيام òkè aláwẹ̀ kó yá máa dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala ẹlẹ́dàá rẹ̀ lórí ìdẹ̀ra àwẹ̀ yìí alhamdulillah allati hiya sababun li maghfirati dhunub àwẹ̀ tẹ́ pé sábàbí ló jẹ́ fún àforíjì ẹ̀ṣẹ̀ wa takfiri sayyi'at bákan náà mi máa pa sábàbí ló jẹ́ fún pípa àwọn àṣìṣe pípa rẹ̀ wa rif'ati darajati fi dari na'imi bijiwari rabbil karim bákan náà sábàbí ló jẹ́ fún gbígbé níga nípò so ní inú aljanna tó tẹ́yàn máa wà nítòsí Allahu ọba alápọ̀nlé afáwa ní kí a wò tírà majalisu shahri Ramadan ti Sheikh Muhammad ibn Salih al-Uthaymin rahimahullahu ta'ala yẹni pé ọ̀rọ̀ tí àwọn sọ yìí ó wà níbẹ̀ wà nù tírà náà ibẹ̀ làwọn ti mú so ẹlẹ́kẹrin nínú àwọn adab eléyìí tí aláwẹ̀ tí ó ń bùkátà láti ní lára àfààní wa mimma yustahabbu lis-sa'imi nínú àwọn kan tó tún jẹ́ ìntafẹ́ kí aláwẹ̀ ṣe nígbà tó bá ń gbààwẹ̀ ni pé az-ziyadatu fi a'malil khair ó máa lékún nínú àwọn iṣẹ́ rere àwọn iṣẹ́ gidi min kathrati tilawati al-Qur'an gẹ́gẹ́ bí mímá pọ̀ lẹ́ni tí ó máa ka al-Qur'an was-sadaqa bákan náà tí ó máa ṣe sàárà àfààní wa dhalika masnunun fi kulli waqt so eléyìí ni tí wọ́n fẹ́ ká ṣe ni sunna ni ní gbogbo àsìkò tó yẹn bá ti jẹ́ aláwẹ̀ kò sásìkò tí èèyàn lè ṣe àwọn nǹkan yìí sásìkò tí èèyàn lè ṣe bákan náà tí wọ́n gbà lọ́nà pé nǹkan yìí kí ẹ máa ka Qur'an lọ́pọ̀lọpọ̀ àti kí ẹ máa ṣe sàdákà gbogbo àsìkò yìí náà ni ó yẹ kí ẹ máa ṣe yálẹ̀ yẹn jẹ́ aláwẹ̀ àbí èèyàn tiẹ̀ jẹ́ aláwẹ̀ so Ramadan wọlé àbí Ramadan tiẹ̀ tí wọlé so èèyàn bùkátà láti máa ṣe nǹkan yìí walakinnahu yata'akkadu fi Ramadan ṣùgbọ́n nǹkan yìí yóò tún wá jẹ́ nǹkan tí wọ́n ń fẹ́ gan-an ní fífẹ́ nǹkan nípa so tí oṣù Ramadan bá ti wọlé fahuwa shahrul Qur'an torí pé Ramadan ni oṣù al-Qur'an inan oṣù al-Qur'an inan afawani fa fi as-sahihayn nínú sahihu al-Bukhari àti sahihu Muslim من حديث ابن عباس رضي الله عنهما إنه حديث عبد الله بن عباس ينا الله كما بهم جيجي قال
annahu qala ọ̀nà ìdájọ́ ànábì sallallahu alayhi wa sallam sọ pé ká naam ibn abbas wọ́n ní pé ibn abbas radiyallahu anhuma ó sọ pé ibn abbas ló ń sọ̀rọ̀ ó ní pé kana rasulullahi sallallahu alayhi wa sallam ajwada an-nasi bil khair. Ànábì sallallahu alayhi wa sallam ó jẹ́ nìkan tẹ́ pé òun ló fi ń lawájú nínú àwọn èèyàn. Òun ló fi ń jẹ́ni tí ó máa ń ṣe oore jù nínú àwọn ẹ̀dá rẹ̀. Wa kana ajwada ma yakunu fi shahri Ramadan. So, ó tún wá máa ń jẹ́ tí ó máa ń ṣe oore gan nínú oṣù Ramadan. Ó máa ń ṣe oore gan. Ìròyìn aljodo yìí mímá lawọ́ nínú tí èèyàn bá ní ó tún wá jẹ́ nǹkan tó máa ń pọ̀ sí lára Nabi sallallahu alayhi wa sallam tó bá jẹ́ tó bá wà ní oṣù Ramadan. Wọ́n ní inna Jibril alayhi salam kana yalqahu fi kulli sanatin fi Ramadana hatta yansalikh. Wọ́n ní pé Jibril ní a máa wá pàdé Nabi sallallahu alayhi wa sallam ní gbogbo ọdún nínú oṣù Ramadan. فيعرض عليه رسول الله صلى الله عليه وسلم القرآن. Ànábì wa máa kí al-Qur'an fún. Jibril máa kọ́ Ànábì ní al-Qur'an. Ànábì máa ká fún. Ilé tó bá ń bùkátà sí àtúnṣe, Jibril ó ṣe. Yóò máa kí al-Qur'an fún ọ̀gá rẹ̀. Ilé tí Allah subhanahu wa ta'ala tó rán sí láti wá jíṣẹ́ al-Qur'an yìí fún. Wọ́n ní pé fa idha laqiyahu Jibril. Tí Jibril bá ti pàdé Ànábì sallallahu alayhi wa sallam, kana Rasulullah sallallahu alayhi wa sallam ajwada bil khayri min ar-rih al-mursalah. Ànábì sallallahu alayhi wa sallam ní àwọn àsìkò yìí yóò jẹ́ nǹkan tẹ́ pé ó máa ń yára ṣe oore gan ju atẹ́gùn tó ń fẹ́ lọ. Atẹ́gùn tí ó ní agbára gan tó ń fẹ́. Ànábì sallallahu alayhi wa sallam a máa yára ṣe oore ju bí atẹ́gùn yìí bó ṣe máa ń yára lọ. قال الشيخ محمد بن صالح العثيمين في مجالس شهر رمضان. فالشيخ محمد بن صالح العثيمين رحمه الله تعالى إنه ترى مجالس شهر رمضان وكان جوده صلى الله عليه وسلم يجمع أنواع الجود كلها. وأن جود ره أوري إليه النبي صلى الله عليه وسلم تكبر ينقلوا رأي أوري توني النبي صلى الله عليه وسلم أما شيء إنه nínú oṣù Ramadan yìí. So júùdù kan ní ọrẹ kan tẹ́ pé ó kó gbogbo ọrẹ pátá gbogbo ọrẹ pátá ló kó sínú gbogbo nǹkan pátá lọ Ànábì sallallahu alaihi wasallam ló máa fi ń tọrẹ. min badhlil ilmi tó náà ní nínú ìmọ̀ Ànábì a máa fi ìmọ̀ tọrẹ lásìkò yìí a máa káwọn èèyàn lẹ́kọ̀ọ́ wan nafsi a máa ná ẹ̀mí rẹ̀ náà pẹ̀lú pé a máa jagun sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala nínú oṣù Ramadan náà. wal mal àti máa ná dúkìá rẹ̀ lillahi azza wa jal a máa ṣe ogbẹ̀ fún Allahu subhanahu wa ta'ala a máa na fún Allahu jalla wa ala fi izhari dinihi níbi jíjẹ́ kí fífẹ́ kí ẹ̀sìn Allahu subhanahu wa ta'ala kó hàn kó borí wa hidayati ibadihi bákanáà kí àwọn ẹrú Allahu subhanahu wa ta'ala kó mọ́nà wa isalin naf'i ilayhim bi kulli tariq bákanáà mímú fífẹ́ kí àǹfààní ó dọ́dọ̀ àwọn èèyàn pẹ̀lú gbogbo ojúpọ̀nà tí ó bá rọrùn tó sì dá min ta'limi jahilihim. So pẹ̀lú pé Ànábì sallallahu alayhi wa sallam a máa kọ́ àwọn tó bá jẹ́ aláìmọ̀kan a máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ nínú oṣù ní tí ó ń fi ọjọ́ ayé rẹ̀ tó fi ń ṣe iná ilé. So ká má gbàgbé wọ́n ń ṣe àlàyé aljud tí wọ́n sọ pé Ànábì sallallahu alayhi wa sallam ó gbàròyìn pẹ̀lú rẹ̀ wọ́n ń ṣàlàyé fún wa ní ló jẹ́ pé aljud yìí á tún wá máa lékún tí ó bá jẹ́ oṣù Ramadan. So wa qada'i hawaijihim bákan náà a máa bá wọn gbọ́ bùkátà wọn a máa bá wọn bíyà bùkátà wọn wa it'ami ja'i'ihim a máa fún elébi inú ẹni tẹ́bi ń panu a máa fún lóúnjẹ. wa kana juduhu sallallahu alayhi wa sallam yatada'afu fi Ramadan. ọrẹ Ànábì sallallahu alayhi wa sallam wà ní ó tún wá máa ń peléke ó máa ń di ìlọ́po nínú oṣù Ramadan li sharafi waqtihi nítorí ọlá tí àsìkò yẹn ní wa mudha'afati ajrihi àti nítorí pé ẹ̀san ní oṣù Ramadan yìí a máa lékún a máa peléke sí
wa i'anati al-'abidina fihi 'ala 'ibadatihim. So àti pé wa i'anati al-'abidina fihi 'ala 'ibadatihim, àti máa ran àwọn tí wọ́n bá ń jọ́sìn fún Allah subhanahu wa ta'ala nínú oṣù yìí, máa ràn wọ́n lọ́wọ́ lórí ìjọsìn wọn. So a máa rí ìrànlọ́wọ́ lórí ìjọsìn wọn pẹ̀lú pé ìjọsìn èyàn ó ní nàṣàtò gan nínú oṣù yìí, èyàn wà active gan, èyàn ó fẹ́ yóò máa wùyàn láti ṣe ìjọsìn. wal jam'i bayna as-siyami wa it'ami at-ta'am. Bákan náà kíkó pọ̀ láàrin mímáa gbààwẹ̀ àti máa fúnyàn lóúnjẹ. Kíkó pọ̀ láàrin mímáa gbààwẹ̀ àti máa fúnyàn lóúnjẹ. wa huma min asbabi dukhulil jannah. Méjèèjì sì ni nínú àwọn sábàbí tí wọ́n fi máa wọ àlìjánná. Iná ni àwẹ̀ gbígbà àti mímáa fúnyàn ní oúnjẹ jẹ. Sọlẹ́yìn náà fáwa ni wa mimma yustahabbu lis-sa'im. Nínú àwọn kan tí wọ́n tún fẹ́ kí aláwẹ̀ kó tún ṣe. Al-hirsu ala salati at-tarawih fi jama'a. Bí máa ṣojú kòkòrò lórí kíkí ìrun at-tarawih ní jama'a pẹ̀lú àwọn mùsùlùmí. Eléyìí nǹkan kan tí ọ̀pọ̀lọpọ̀ wa tí a máa ń fọwọ́ yẹpẹrẹ mú nínú oṣù Ramadan náà, nínú àwọn nǹkan tí ó sì dáa tí yóò mú kí ládé èèyàn kó pọ̀ sí nínú oṣù Ramadan iná nìkan yìí. Wàá rí pé at-tarawih ni, so pẹ̀lú orúkọ yìí, pẹ̀lú bá ṣe máa ń kí yìí, wàá rí pé inú Ramadan nìkan iná ló wà. Inú Ramadan iná ni ó wà. Tí inú àná ti ṣe irú nǹkan báyìí ló fi fún wa tó dẹ̀ gbajúmọ̀ pẹ̀lú pé a kírun pẹ̀lú imam, tí Ànábì sallallahu alayhi wa sallam tó tún wá fi ọlá tó tún so ọlá papọ̀ mọ́ ìṣesí pé ẹni tó bá ṣe nǹkan yìí irú ládá báyìí náà ni ó ń bẹ fún, tó gẹ́ bí ó ṣe ń bọ̀ bí idhnillahi ta'ala nínú nǹkan tí a kà síra létí nísìnyí. Afáàní wa qad warada fi fadli qiyami ramadana ma fi as-sahihayni min hadithi Abi Hurayrata radiyallahu anhu. Wọ́n ní ó wá nínú ọlá, nípa ọlá tó ń bẹ fún mímáa kírun ní òru Ramadan, mímáa dìde kírun, mímáa dìde yan náfílà ní alẹ́ Ramadan, yẹn máa kí tarawih, máa kí asámú. So n tó wá nípa rẹ̀, nípa ọlá tó ń bẹ fún òun náà ni hadith eléyìí tó wà nínú Sahihu al-Bukhari àti Sahihu Muslim, eléyìí tí Abu Hurairah radiyallahu anhu tí ó gbà wá. عن النبي صلى الله عليه وسلم أنه قال: أترى النبي صلى الله عليه وسلم إقبال نبي سيكوي من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. إن كان تبكي تبدي تكيرون إنه شو رمضان إيمانا واحتسابا أوكي بلو إيماني أسيتوكي بلو بي òun kan orí lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala, òun kan san tó ń ṣe yẹn lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala. Anabi sallallahu alaihi wasallam sọ pé ghufira lahu ma taqaddama min dhanbihi. Wọ́n á forí jì, wọ́n á forí eléyìí tó rí kọjá nínú ẹ̀ṣẹ̀ rẹ̀, wọ́n á fi jì. Sọ pé èèyàn dìde kírun nínú oṣù Ramadan pẹ̀lú ìmánì àkọ́kọ́ nìyẹn. Bákan náà èèyàn tún wá ń ran kan orí ẹ̀san lórí ẹ̀san tí à ń ṣe yẹn, yana kan rẹ̀ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala. So wọ́n á tara rẹ̀, wọ́n á forí ẹ̀ṣẹ̀ yàn eléyìí tó ti ṣíwájú, wọ́n á fi jìyàn. فأني قال النووي رحمه الله في شرح صحيح مسلم. الإمام النووي رحمه الله تعالى نترى والمنهاج في شرح صحيح مسلم بن الحجاج. فأني قوله ورارة صحيح إيمانا أي تصديقا بوعد الله بالثواب عليه. So ẹni tó kí ìrun Ramadan, tó kí asámúnú Ramadan pẹ̀lú iman, pẹ̀lú pé ó gba àdéhùn tí Allah subhanahu wa ta'ala tí ó ṣe wípé ẹ̀san báyìí lòun san tó bá kírun yìí, so irú ẹni báyìí ó gbàgbọ́. wahtisaban, ó tún wá ń ṣe ihtisab, ó ń ay talaban lil ajr, lẹ́ni tó ń tọrọ
ó ṣe lẹ́ni tó ń tọrọ ẹ̀san la li qasdin akhar, kò kí ń torí nǹkan mi min riya'in aw nahwi. So gẹ́gẹ́ bí kí ẹ máa kí ń torí kárí mi, torí káwọn yẹn bá lè rí i pé alágbájá náà gbogbo ẹ̀ ló kí, kò jókòó rárá tó fi kì í tán, kò sì máa jẹsàn mọ́lẹ̀ kó máa wò pé kó máa ṣe bí ẹni tí ẹsẹ̀ ń rò, ó dúró tán ni tí wọ́n fi kì í tán. So kò ṣe nítorí káwọn yẹn bá lè máa sọ eléyìí ń pa rẹ̀ àbáwọn kan tó ti ẹ̀jọ́ náà. So kò ṣe nítorí rẹ̀ rẹ̀ níbẹ̀ nǹkan, ó ṣe lẹ́ni tí ó ń tọrọ ẹ̀san àti oore lọ́dọ̀ Allahu subhanahu wa ta'ala. So ìtumọ̀ ihtisab iná ni eléyìí, yóò máa ṣe ihtisabu al-ajr inda Allah, yóò máa rán kan oore lọ́dọ̀ Allahu subhanahu wa ta'ala lórí nǹkan tí èèyàn ṣe. ẹni tó bá kírun tarawih nínú Ramadan pẹ̀lú májẹ̀mú méjèèjì, pẹ̀lú al-iman àti al-ihtisab, ghufira lahu ma taqaddama min dhanbih, wọ́n á forí eléyìí torí kọjá nínú ẹ̀ṣẹ̀ rẹ̀, wọ́n á fi jìn. هنا فاني وقال الشيخ محمد بن صالح العثيمين في مجالس شهر رمضان. الشيخ العلامة الصالح محمد بن صالح العثيمين رحمه الله تعالى إنه ترى مجالس شهر رمضان ومعنى قوله إيمانا يتمارره ورى النبي صلى الله عليه وسلم تصدق إيمانا يتمارره أي إيمانا بالله ونقول وسي الله وبما أعده من الثواب للقائمين ó tún nígbàgbọ́ sí in tí Allah subhanahu wa ta'ala tó pèsè kalẹ̀ nínú ẹ̀san tí Allah subhanahu wa ta'ala tó pèsè kalẹ̀ fún àwọn tó bá dìde kírun, tí wọ́n dìde kírun tarawihi. wa ma'na qawlihi ihtisaban, ìtumọ̀ ọ̀rọ̀ rẹ̀ tó sọ pé ihtisaban ay talaban li thawabillah, ó dìde kírun, ó dìde kí tarawih lẹ́ni tí ó ń rankan tó ń tọrọ ẹ̀san lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala. lam yahmilhu ala dhalika riya'un, kì í ṣe nítorí ríyà ló ṣe, kì í ṣe nítorí ṣe kárí mi náà ló ṣe lọ sí mọ́sálásí láti lọ kí tarawih, wala sum'a, kì í ṣe nítorí sum'a, kì í ṣe nítorí káwọn yẹn bá lè gbọ́ mi, kì í ṣe nítorí ṣe ká gbọ́ mi. wala talabu malin, kì í ṣe nítorí pé wọ́n á pín owó ní ásámú àbí dúkìá kan ló ń wá tó fi lọ pé kan bá lè rí mi náà, pé mi náà wá kan bá lè pín kan mi, kì í ṣe nítorí ilé ìlú iṣẹ́. ó ń ṣe al-ihtisab, ihtisabul ajri inda Allahi subhanahu wa ta'ala. ìrora ní báyìí wọ́n á ṣe kíni, wọ́n á forí jì ẹ̀ṣẹ̀ rẹ̀ léyìí tí ó rí kọjá. a rí pé nǹkan yìí ó ń ṣàlàyé fún wa bí qiyamul layl, bí at-tarawih, bí ó ṣe lọ́lá sí. So bó ṣe yẹ kí èèyàn ṣe ojú kòkòrò lórí bí èèyàn ṣe máa kí ní inú oṣù Ramadan. so lẹ́yìn náà ilé ìtafà wa fi parí ẹ̀ ìyẹn al-adabu al-muta'alliqatu bis-sa'imi fi nafsihi, tí wọ́n fi parí àwọn ẹ̀kọ́ ilé tó ní ṣe pẹ̀lú aláwẹ̀, tábùkátà láti rí lára aláwẹ̀ gangan. òun ni pé àfáàní wa mimma warad, nínú àwọn nǹkan tó tún wá fi fadli qiyami Ramadana fi jama'a, nínú ọlá eléyìí tó ń bẹ fún dídìde kí ìrun Ramadan, kíkí ásámú ní jama'a káàkiri pẹ̀lú imam. ma akhrajahu Abu Dawud bi sanadin sahih, òun ni hadith eléyìí tí Abu Dawud tí wọ́n gbé jáde pẹ̀lú sanad eléyìí tó lálàáfíà, min hadith Abi Dharr radiyallahu anhu, nínú hadith Abu Dharr الغفاري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال، أترى النبي صلى الله عليه وسلم يكيو سايبين إن الرجل إذا صلى مع الإمام حتى ينصرف حسب له قيام ليلة وندرج أمانية تي أبا في لكيرو pẹ̀lú imam, tó bá fi lè kírun pẹ̀lú imam hatta yansarif, títí tí imam tí ó fi parí ìrun rẹ̀. kò kí yẹ pé hatta yansarif tó wọ́n wí níbi ni pé tí mọ́ mo fi lọlé, kò tí wọ́n wá jókòó
téèyàn jókòó lẹ́yìn ìgbà tí imam bá kírun tán tí ò lọlé, so téèyàn wá jókòó rárá hatta yansarif níbí ẹni pé tí imam tí ó fi kírun rẹ̀ tán. So wọ́n ní pé husiba lahu qiyamu laylah, husiba lahu qiyamu laylah. So wọ́n á ṣí nǹkan yẹn fún, wọ́n á calculate ẹ̀ fún pé irú ẹni báyìí ó dìde gbogbo òru rẹ̀ láti ìgbà tí ilẹ̀ ti ṣú títí tílẹ̀ fi mọ́. Ẹ̀san tí ó dìde yẹn náfìlà ní gbogbo òru iná ni irú ẹni bẹ́ẹ̀ iná ni yóò gbà. So lẹ́yìn náà orin ilẹ̀ púpọ̀ Nabi sallallahu alayhi wa sallam ó sọ nínú hadith eléyìí tí al-Imam at-Tirmidhi rahimahullahu ta'ala tí ó gbà wá ní pé man qama ma'a al-imami, ẹnikẹ́ni tó bá dìde kírun pẹ̀lú imam hatta yansarif, títí tí imam tí ó fi kírun rẹ̀ tán, tí imam ó fi kírun tán, kutiba lahu qiyamu laylah. So wọ́n á kọ ẹ̀san ẹni tó kírun gbogbo alẹ́ tó fi gbogbo òru rẹ̀ kírun. So yìí náà ni wọ́n á kọ kalẹ̀ fún irú ẹni bẹ́ẹ̀. So bí eléyìí bó ṣe rí iná ni a rí pé nǹkan tí à ń bùkátà sí ni kí a máa kírun Ramadan, ká máa kírun tarawih pẹ̀lú imam. Wọ́n yẹ pé a kí a bọ̀ a sá lọlé, a kí a bọ̀ a lọ jókòó, a kí rákà méjì a jókòó, a kí méjì mi tán a tún dìde a lọ bá wọn. Wọ́n fẹ́ kí a kí gbogbo ẹ̀ pẹ̀lú imam títí tí imam wa tí ó fi ṣe al-insiraf, tí ó fi sálámà ìgbẹ̀yìn. So eléyìí ni nǹkan tó fi ń dáa jù láti ṣe. So ibi ni a dúró sí bi'idhnillahi azza wa jal. Wallahu ta'ala a'la wa a'lam. Subhanaka Allahumma wa bihamdik. Ashhadu an la ilaha illa ant. Astaghfiruka wa atubu ilayk. Wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.